Ojúmọ́ lówùúrọ̀ yìí, ọjọ́ ológo, ọjọ́ àlàáfíà, ọjọ́ tí ayé ní kí Ọlọ́run sọ pé kí ayé kí ó jó, kí ọ̀run kí ó yọ̀, kí ìyìn ògo kó yí ìtẹ́ mímọ́ Ọlọ́run ká. Kókó ọ̀rọ̀ mi lówùúrọ̀ yìí ni pé a máa sọ̀rọ̀ lórí ìtàjẹ̀sílẹ̀. Àwọn ewu ló wà nínú ìtàjẹ̀sílẹ̀. Ewu tó pọ̀ ló wà nínú ìtàjẹ̀sílẹ̀. Eléyìí tí Bíbélì mímọ́ fi yé wa ní inú Bíbélì, torí tí ó jẹ́ ojúṣe wa láti ṣe. Gẹ́gẹ́ bí ìwé Ezekiel orí 20 bó ṣe ń sọ̀rọ̀ wípé tí a bá rí ọ̀daràn tàbí oníwàhálà kan tó bá fẹ́ kú tàbí tí Ọlọ́run fẹ́ jẹ níyà, tí a bá rẹ́ni sọ fún wípé a máa jẹ ọ́ níyà, ó máa kú, ó ní ẹ̀jẹ̀ ẹniyẹn kò ní sí lórí àwọn tí ó fún fèrè yẹn tó sọ̀rọ̀ yẹn jáde. Ṣùgbọ́n táwọn èèyàn bá ń hùwà ìpànìyàn báyìí, tí wọ́n ń hùwà ìdààmú báyìí, tí wọ́n ń pa èèyàn lójoojúmọ́, tí a ò bá jẹ́ kí wọ́n mọ gbogbo ohun tí wọ́n ń ṣe, tí àwọn náà bá máa jìyà nípa ẹ̀ṣẹ̀ yẹn, àwọn tó yẹ kó sọ tí ò sọ yẹn náà, àwọn náà máa jẹ nínú ìyà yẹn. Ìyẹn ni ìwé Ezekiel orí 3 sọ. Ṣùgbọ́n kí n tó lọ ka ìwé Ezekiel yẹn gẹ́gẹ́ bí ojúṣe tèmi láàárọ̀ yìí tí mo gbọ́dọ̀ ṣe, ẹ jẹ́ ká sáré ka ìwé Genesis orí ìkẹsàn ẹsẹ̀ 5 sí ẹsẹ̀ 6. Eléyìí tó dẹ̀ ṣe pàtàkì fún wa láti mọ̀ láàárọ̀ yìí. Ó ní, nítòótọ́ ẹ̀jẹ̀ yín àní ẹ̀mí yín ni èmi ó béèrè, lọ́wọ́ gbogbo ẹranko ni èmi ó béèrè rẹ̀, àti lọ́wọ́ ènìyàn, lọ́wọ́ arákùnrin olúkúlùkù ènìyàn ni èmi ó béèrè ẹ̀mí ènìyàn. Nígbà tí Ọlọ́run bá lè béèrè ẹ̀jẹ̀ ènìyàn lọ́wọ́ ẹranko, ó tún ní òun á tún béèrè ẹ̀jẹ̀ ènìyàn lọ́wọ́ arákùnrin tó bá pa arákùnrin rẹ̀. Ó túmọ̀ sí wípé kí ni à ń pè ní ẹ̀jẹ̀? Ẹ̀jẹ̀ dàbí wáyà iná tí a fà, bóyá ó gbanú ilẹ̀ tàbí ó gba òkè. Ẹ mọ̀ pé lórílẹ̀‐èdè wa ní Nàìjíríà ń bí, wáyà iná òkè ló gbà. Báwo ni ìmọ́lẹ̀ ṣe lè tàn sínú ilé wa? Inú wáyà ni ìmọ́lẹ̀ yẹn máa gbà, ló máa fi lè tàn sí inú ilé olúkúlùkù. Ìyẹn ni pé inú wáyà iná yẹn gangan, òun ló máa mú iná yẹn wọnú ilé, gẹ́gẹ́ bí iná tí à ń generate ní Nàìjíríà. Àmọ́ ẹ̀jẹ̀ ènìyàn, ó jẹ́ ibi tí ẹ̀mí Ọlọ́run ti ń ráyè rìn. Inú ẹ̀jẹ̀ ènìyàn ni ẹ̀mí Ọlọ́run ti ń ráyè rìn. Agbára Ọlọ́run nínú ẹ̀jẹ̀ yẹn ló wà. Ẹ̀jẹ̀ yẹn gangan là ń pè ní ẹ̀mí. Tá bá ka ẹsẹ̀ 6, ẹnikẹ́ni tó bá ta ẹ̀jẹ̀ ènìyàn sílẹ̀, láti ọwọ́ ènìyàn ni a ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, nítorí pé ní àwòrán Ọlọ́run ni ó dá ènìyàn. Yẹn ni pé ìtàjẹ̀sílẹ̀ ohun tó léwu ni. Ìtàjẹ̀sílẹ̀ ohun tó léwu ni. A máa kó orí burúkú bá orílẹ̀-èdè. A máa sọ orílẹ̀-èdè di rádaràda. Kì í jẹ́ kí orílẹ̀-èdè kó ní àlàáfíà. Kì í jẹ́ kí ènìyàn kó ní àlàáfíà. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ta ẹ̀jẹ̀ ènìyàn sílẹ̀, ẹ̀mí tó ò lè dá tó ń ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀. Ohun tí Bíbélì sọ fún wa ni pé ẹnikẹ́ni tó bá ti ta ẹ̀jẹ̀ ènìyàn sílẹ̀, látọwọ́ ènìyàn la ó ti ta ẹ̀jẹ̀ tiẹ̀ náà sílẹ̀. Kó yé wa láàárọ̀ yìí wípé ẹ̀jẹ̀, ẹ̀mí tí à ń gbà, ẹ̀mí tó ń bọ́ lójoojúmọ́, inú Ọlọ́run ò dùn sí. Inú Ọlọ́run ò dùn sí rárá. Inú Ọlọ́run ò dùn sí. Tí a bá wo ìwé ẹkùn Jeremáyà orí 4 pàápàá, ó sọ nípa orílẹ̀-èdè tó bá ta ẹ̀jẹ̀ sílẹ̀. Ó sọrú wàhálà, ìdààmú tí ó wà fún orílẹ̀-èdè bẹ́ẹ̀. Tí a bá wò nínú ìrìn àjò Júdásì nínú ìwé Mátíù orí 17, ó kábàámọ̀ lórí ẹ̀jẹ̀ Jésù tó ta sílẹ̀. Ó kábàámọ̀ lórí ẹ̀jẹ̀ Jésù tó ta sílẹ̀. Lẹ́yìn tó ti rí pé wọ́n ti mú Jésù tán, ó kábàámọ̀. Ó wá ń sọ fún wọn wípé
òun ò mọ̀ wípé nǹkan tẹ́ fẹ́ ṣe fún ẹni yìí rè tẹ́ ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ìgbà tí àwọn yẹn máa dá lóhùn nínú ẹsẹ̀ láti ẹsẹ̀ 27 verse 4, 6 and 27 and verse 25, ó ní wọ́n ní kó máa bójútó, wọ́n ní kó máa bójútó, wọ́n ní kó máa bójútó. Àwọn náà wá wò pé owó tí ó dà sílẹ̀ fáwọn yìí, torí Júdásì dá owó sílẹ̀ fún wọn, bóyá gbé owó yẹn kalẹ̀ fún wọn, wọ́n ní àwọn ò gbọ́dọ̀ ná owó yìí o, nítorí owó ẹ̀jẹ̀ ni. Owó ẹ̀jẹ̀, àwọn tó mú Jésù gan, owó tí wọ́n fún Júdásì, tí Júdásì fi Jésù hàn, àwọn yẹn gangan wọn ò ná owó yẹn. Iṣẹ́ náà lọ fi ra ilẹ̀ kan tó fẹ́ máa fi sin òkú sí. Wọ́n nítorí pé owó ẹ̀jẹ̀ ni, torí wọ́n mọ implication ẹ̀. Àwọn wàhálà tó wà lórílẹ̀‐èdè nìyẹn. Ọ̀pọ̀ lónìí owó ẹ̀jẹ̀ ló ń ná. Owó ẹ̀jẹ̀, owó tí àwọn tó tajé, àwọn tí wọ́n fún wọn fún Júdásì lówó. Owó tí wọ́n fún Júdásì nígbà tí Júdásì rí wípé ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ni wọ́n ta sílẹ̀, tí wàhálà yẹn dé bá ìrìn àjò Júdásì tó fẹ́ lọ pokùnso, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sọ fún pé kó máa bójútó. Wọ́n ní kó máa bójútó. Àwọn yẹn fi sọ pé owó yìí o, àwọn ò gbọ́dọ̀ ṣe bákan o, torí pé owó ẹ̀jẹ̀ ni. Tí a bá wo nígbà tí wọ́n ta ẹ̀jẹ̀ tí Kéènì pa Abel, Bíbélì sọ fún wa pé ẹ̀jẹ̀ Abel ó ń fọhùn. Ọlọ́run wọnú ẹ̀jẹ̀ yẹn pé Abel, Kéènì, kí ló dé tó ṣe yìí sí arákùnrin rẹ? Ohun tó sọ fọ́lọ́run ni pé ṣé ìwọ fún mi ṣe onídàájọ́ lórí ẹ̀ ni, àbó fi mí ṣe olùṣọ́ lórí ẹ̀ pé kí n máa ṣọ́. Ó fèsì yẹn, ìgbéraga ló fi fèsì fọ́lọ́run. Ọlọ́run wá sọ pé ó dáa, kò sí wàhálà, tó bá jẹ́ bẹ́ẹ̀ ni gba ègún tiẹ̀ náà, nítorí pé ó ta ẹ̀jẹ̀ àbúrò rẹ̀ sílẹ̀, ó gégùn fún Kéènì. Látòní lọ alárìnkiri ló máa jẹ́. Ẹ jẹ́ ká wo nǹkan tí Matthew 27 yẹn verse 4, ẹ jẹ́ ká wo ohun tó sọ. Ó wí pé èmi ṣẹ̀ ní èyí tí mo fi ẹ̀jẹ̀ aláìṣẹ̀ hàn. Wọ́n sì wí pé kò kàn wá, máa bójútó. Ó sì dá owó fàdákà náà, ó sì dá sílẹ̀ ní tẹ́ḿpìlì, ó sì jáde, ó sì lọ pokùnso. Bíbélì ni ó lọ so níbẹ̀, ó lọ so. Àwọn olórí àlùfáà sì mú owó fàdákà náà, wọ́n sì wí pé kò tọ́ kí a fi sínú ìṣúra, nítorí pé owó ẹ̀jẹ̀ ni. Owó ẹ̀jẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń ná lónìí. Orílẹ̀-èdè tó bá ti ń ta ẹ̀jẹ̀ sílẹ̀, ó wà nínú ewu ìdájọ́. Wàhálà ni. Ìwé àwọn tẹ́mọ̀ ń sọ láàárọ̀ yìí ni pé mo fẹ́ kí gbogbo àwa ènìyàn ká ronú pìwàdà, kí a bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn aṣíwájú wa, kí wọ́n jọ̀ọ́ kán bá wa wá nǹkan ṣe sí ètò ààbò wa, kí ètò ààbò wa kó túbọ̀ ní òwúra dáadáa, kí wọ́n jáwé sóbí ètò ààbò, kí gbogbo ohun tó bá ń fa rúkèrúdò ìtàjẹ̀sílẹ̀ kí eléyìí wá sí òpin, torí pé inú Ọlọ́run ò dùn sí ìwà ìtàjẹ̀sílẹ̀. Eléyìí jẹ́ ojúṣe wa lówùúrọ̀ yìí tí mo ní kí n sáré mú wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, tó pé tí a bá mọ èyí tí a kò bá fi hàn, yóò dàbí ẹ̀bi fún wa. Gbogbo àwọn ènìyàn ikọ̀, àwọn ìránṣẹ́ Ọlọ́run lóríṣiríṣi náà ni wọ́n ti ń sọ ọ̀rọ̀ lórí àwọn ohun tí mo mẹ́nu bà yìí. Nínú ẹkùn Jeremáyà orí 4 ẹsẹ̀ 14, wọ́n ti rìn kiri bí afọ́jú ní ìta, wọ́n di aláìmọ́ fún ẹ̀jẹ̀, tó bẹ́ẹ̀ tí ènìyàn kò lè fi ọwọ́ kan aṣọ wọn. Yẹn ni pé gbogbo bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ṣe wà, orílẹ̀-èdè tó bá ti mù nínú ìtàjẹ̀sílẹ̀, orílẹ̀-èdè tó bá ń ta ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ sílẹ̀, ìfúngàn ẹ̀jẹ̀ ẹlẹ́ṣẹ̀ pàápàá, torí àwa kọ́ la nìdájọ́. Orílẹ̀-èdè tó bá ti ń ṣe yẹn, Bíbélì ní aṣọ wọn kún fún ẹ̀jẹ̀, wọ́n wá àánú wọn ò rí, torí pé ẹ̀jẹ̀ wà láṣọ wọn. Ìtàjẹ̀sílẹ̀ kò dára. Ẹ̀mí Ọlọ́run ní ẹ̀jẹ̀. Ó tilẹ̀ ń sọ nínú àwọn ìwé Deuteronomy 19 níbi tó ti ń sọ̀rọ̀ pé ìtàjẹ̀sílẹ̀ yìí o kì í ṣe nǹkan tí tó bá ojú mu o. Tí ìtàjẹ̀sílẹ̀ yìí bá ń wáyé, ibikíbi tó bá ti wà,
inú Ọlọ́run ò lè dùn sí irú orílẹ̀-èdè tàbí irú ènìyàn tó ń ta ẹ̀jẹ̀ ẹnìkejì rẹ̀ sílẹ̀. Àti pé nígbà tí a mú Jésù, Pétérù mú idà, ó fi bẹ́ arákùnrin kan nínú àwọn tó mú Jésù, ó fi bẹ́ wọn ní etí. Jésù wá wo Pétérù pé Pétérù okú àìlóye, ó dẹ̀ mú etí yẹn, ó dẹ̀ fi lẹ etí ẹni tí wọ́n bẹ́ etí ẹ̀ padà. Ó wá wípé ṣé wo mọ̀ wípé ẹni tó bá ti padà pa ènìyàn padà láò ti pa. Ó máa ń yà mí lẹ́nu nígbà tí a bá ń rí oríṣiríṣi àwọn wàhálà nínú ìlú tí wọ́n yìnbọn tó ń ṣe gbogbo ẹ̀, tó jẹ́ pé nígbà tó bá máa fi dá nìkan, àwọn alẹ́ nìkan ti kú o, wọ́n á ní ẹni méjì ti kú o. Ta ló mọ ẹ̀san? Torí Ọlọ́run ló ní ẹ̀san. Ta ló mọ ẹ̀san? Ìgbà tó bá tó àkókò, a ó rí i pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí, orí àwọn ọmọ wa òun ni à ń dá eléyìí sí. Orí àwọn ọmọ wa là ń dá eléyìí sí. Nínú ìwé Mátíù yẹn kan náà ni mo ti máa tún ka ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí àwọn tó mú Jésù fúnra wọn náà náà fi ègún sínú ayé ara wọn. Ta ni ò mọ̀ pé ẹni tó ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ ó ń ṣe nítorí ìdílé, torí pé ìdílé tó bá ti ta ẹ̀jẹ̀ sílẹ̀, tó bá tó àkókò, ó lè má jẹ́ ìran yẹn gangan, ó lè má jẹ́ ẹni yẹn gangan ló máa jìyà yẹn, kó jẹ́ pé àwọn ọmọ ẹ̀ ló máa jẹ ìyà yẹn. Ó lè jẹ́ àwọn ọmọ ẹ̀, àwọn ìran ẹ̀ ló máa jẹ ìyà yẹn. Kí ni ìwé Matthew 27 verse 25 sọ fún wa? Matthew 27 verse 25 sọ wípé nígbà náà ni gbogbo ènìyàn dáhùn, wọ́n sì wípé kí ẹ̀jẹ̀ rẹ̀ wà ní orí wa àti ní orí àwọn ọmọ wa. Yẹn ni pé ìgbà tí wọ́n mú Jésù, tí kí lórúkọ ẹ̀, Pọ́ntì Pilátù tó ní ọkùnrin yìí òun ò rí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ rẹ̀. Ó dà nǹkan tó yẹ pé nínú ìlú yẹn gbà yẹn, pé a ní oore ọ̀fẹ́ láti dá ẹnìkan sílẹ̀ nínú àjọ̀dún wa yìí o. Ẹ jẹ́ kí ẹlẹ́ṣẹ̀ kan wà tí ẹnìkan wà tá a lè dá sílẹ̀. Tálẹ́ńtì tá a lè dá sílẹ̀. Ó wò pé a máa dá Jésù sílẹ̀. Bánábà kan náà dẹ̀ wà nínú sẹ́ẹ̀lì nígbà yẹn. Àwọn yìí sọ pé rárá o, dá Bánábà sílẹ̀ fún wa, kan Jésù mọ́ àgbélébùú. Ọkùnrin Pọ́ntì Pilátù wá wò pé kí ni àwọn eléyìí sọ yìí, tó gbé ẹni tí wọ́n sọ pé ó dẹ́ṣẹ̀ yìí òun ò rí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ̀. Dá Bánábà sílẹ̀ fún wa, kan Jésù mọ́ àgbélébùú. Ìgbà tí ó máa bèèrè, ìgbà tó máa tó àkókò tó máa sọ̀rọ̀ ní 25, wọ́n ní kí ẹ̀jẹ̀ rẹ̀ kó wà lórí wa, kó wà lórí àwọn, kó dẹ̀ tún wà lórí àwọn ọmọ àwọn. Ìyẹn pé ẹnikẹ́ni tó bá ti ń ta ẹ̀jẹ̀ ẹnìkejì sílẹ̀, ẹ̀jẹ̀ ẹni tí wọ́n ta sílẹ̀ yẹn ti wà lórí rẹ̀, ó sì ti wà lórí àwọn ọmọ rẹ̀. Ǹjọ́ yẹ kí ohun tí àwọn òbí wa tí wọn ò fi sínú ayé wa, ègún tí wọn ò fi sínú ayé wa, tí àwọn òbí wa ò ta ẹ̀jẹ̀ ènìyàn sílẹ̀, tí àwọn òbí wa ò kì í ṣe apànìyàn, ǹjọ́ yẹ kó jẹ́ pé orí tiwa ni ó ti bẹ̀rẹ̀? Àwọn tó ń ṣe ìkà yìí, ṣó yẹ kó dórí wọn ni ó ti bẹ̀rẹ̀? Ṣó yẹ kó dórí wọn ló ti máa bẹ̀rẹ̀? Ìgbà tó jẹ́ pé wọ́n ń ta ẹ̀jẹ̀ sílẹ̀, tó jẹ́ pé wọ́n fi ń create another problem sínú ayé wọn, nítorí pé kì í ṣe lórí wọn nìkan lọ́lọ́run ó ti béèrè ẹ̀jẹ̀ ẹni tí wọ́n ta sílẹ̀. A ó béèrè ẹ̀jẹ̀ àwọn tí wọ́n ta sílẹ̀ lórí wọn, a ó sì béèrè lórí àwọn ìran wọn. Tó bá wá tó àkókò tí irú àwọn wàhálà yìí bá bẹ̀rẹ̀, àwa ní mọ ibi tí wàhálà yẹn ti wá. Ọ̀pọ̀ a máa rò pé bóyá ìṣòro tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Kì í ṣe ìṣòro tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Yorùbá bọ̀, wọ́n pòwe wọ́n ní àmúkùn ẹrù ẹ wọ́, ó ní òkè ni ẹ̀ ń wò, ó ní ẹ ò wo ìsàlẹ̀. Eléyìí tó ṣe pàtàkì ni pé a ní láti mọ̀ dájú pé ìtàjẹ̀sílẹ̀ ó jẹ́ ohun tó burú jáì. Orílẹ̀-èdè tó bá ti ń ta ẹ̀jẹ̀ sílẹ̀, orílẹ̀-èdè yẹn kì í ní àlàáfíà. Ẹnikẹ́ni tó bá ti ń ta ẹ̀jẹ̀ sílẹ̀, irú ẹni bẹ́ẹ̀ kì í ní àlàáfíà. Òun ni mo ṣe ń rọ gbogbo wa, ààbò yìí ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa, láti inú ìdílé kọ̀ọ̀kan. À ń láti wá ààbò, ìfọwọ́sowọ́pọ̀ lórí ààbò, látorí nínú ìdílé wa títí dé orí àwọn ọmọ wa, títí dórí ìdílé wa, títí dórí àwọn ẹbí wa,
títí dórí local government ward wa, títí dé local government wa, títí dé state wa, títí dé constituency wa, títí dé federal, kí gbogbo wa kájọ fọwọ́sowọ́pọ̀. Kò ṣòro fún ìjọba láti ṣe, Ọlọ́run kò ṣòro fún ìjọba láti ṣe. Ètò ààbò wa yìí kò ṣòro fún ìjọba láti ṣe. Tí wọ́n bá fẹ́ ṣe láàrin wákàtí mẹ́rìnlélógún wọn ó ṣe. Mo dẹ̀ nígbàgbọ́ pé Ọlọ́run á fún gbogbo wa ṣe bí a ti ń gbìyànjú kí àlàáfíà jọba. Àlàáfíà gbọ́dọ̀ jọba. A gbọ́dọ̀ jẹ́ kí ẹ̀mí ènìyàn kó ṣe iyebíye sí wa. Ẹ wo Nábótì, nígbà tí ọba yẹn pa Nábótì tó fojú kòkòrò wo àjàrà Nábótì, ẹ wo sẹ̀ríà tọ́lọ́run dá fún ọba látara wípé ó fi ojú kòkòrò ó fi wo ọgbà àjàrà Nábótì. Ọlọ́run dá sẹ̀ríà fún ọba yẹn nítorí Nábótì. Nábótì jẹ́ ẹni tí ó jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ ti ara rẹ̀ tó dẹ̀ ní ọgbà àjàrà, ṣùgbọ́n ọba fojú kòkòrò wo ọgbà àjàrà Nábótì. Ẹ wo ìsẹ̀ríà tí Ọlọ́run dá fún. Ẹ wo wàhálà táwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n ní ilẹ̀ Íjíbítì. Wọ́n kìlọ̀ fún Fáráò títí pé kó ṣọ́ra. Gbogbo ìdààmú wàhálà táwọn ọmọ Ísírẹ́lì fojú kò yìí ti pọ̀ jù. Ọba Fáráò ò gbọ́. Nítorí náà kò yẹ kí ènìyàn kó ṣe etí kúkú débi pé yóò wá parun. Mo rọ̀ gbogbo ọkàn tó ń ní inú dídùn sí ìtàjẹ̀sílẹ̀, gbogbo ọkàn tó ń yọ̀ nínú ìtàjẹ̀sílẹ̀, gbogbo ọkàn tó ń sọ wípé bí tẹnìkan ò bá ti bàjẹ́ tèmi ò lè dára. Mo fẹ́ kí gbogbo wọn kàn ronú láàárọ̀ yìí, kí wọ́n gbà wípé yíyọ̀ nínú ìtàjẹ̀sílẹ̀ wọ̀nyí kì í ṣe ohun tó bójúmu. Ọlọ́run tí ó jẹ́ ẹlẹ́dàá wa kì í pa wá ní ìpakúpa. Ọlọ́run kì í pa wá ní ìpakúpa, kò lè pa ènìyàn ní ìpakúpa. Ọlọ́run kò lè pa ènìyàn ní ìpakúpa. Bí Ọlọ́run bá fẹ́ kí ẹnikẹ́ni, tí Ọlọ́run bá wu ẹnikẹ́ni tó bá fẹ́ ṣègbé, Ọlọ́run fúnra rẹ̀ àkọ́kọ́ kìlọ̀ fúnrú ẹni bẹ́ẹ̀. Tírú ẹni bẹ́ẹ̀ bá ṣe ọkàn le tó ṣe àyà le, nígbà náà lẹni bẹ́ẹ̀ máa tó parun. Nítorí pé ó sọ nínú ìwé mímọ́ wípé òun kò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀, bí kò ṣe pé kí ẹlẹ́ṣẹ̀ kó ronú pìwàdà kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ gbogbo tó ti dá. Ọlọ́run ò fẹ́ kí ẹ̀mí kó sọnù. Ọlọ́run ò fẹ́ kí ìyà kó jẹ ènìyàn. Ṣùgbọ́n àwa fúnra wa a gbọ́dọ̀ máa wá kírètì àwọn nǹkan tí ò nítumọ̀ fún ara wa, ká máa wá fi ìyà jẹ ara wa tó bẹ́ẹ̀ tí onílé ò lè gbélé, tí olóko ò lè gbóko, tí ọlọ́nà ò lè rí ọ̀nà. Ó jẹ́ nǹkan tó burú jáì. Eléyìí tó ṣe pàtàkì fún wa, ká jẹ́ kí ènìyàn kó ṣe pàtàkì sí wa. Bí ènìyàn bá ṣe pàtàkì sí wa, Ọlọ́run yóò ṣe pàtàkì sí wa pẹ̀lú. Bí a bá lè wo ènìyàn tí a bẹ̀rù ènìyàn, tí a pọ́n ènìyàn lé, mélòó ni a ò ní lè pọ́n Ọlọ́run tí a ò rí lé. Torí pé ó dá ènìyàn ní àwòrán ara rẹ̀. Bí a bá ti ń rí ènìyàn, a ti mọ̀ wípé a ti ń rí Ọlọ́run. Nítorí pé ní àwòrán Ọlọ́run ló dá ènìyàn. Bí a bá dẹ̀ ti mú ènìyàn kan tí a pa ènìyàn kan, kí a mọ̀ wípé a ṣe inúnibíni sí Ọlọ́run. Mo sọ̀rọ̀ kan nínú fídíò kan tí mo ṣe lánàá. Mo ní bí olórí orílẹ̀-èdè bá rán ènìyàn wípé kó lọ ṣe aṣojú òun níbì kan, tí wọ́n pe olórí orílẹ̀-èdè pé wá bá wa ṣí nǹkan bá wa, àbí wá bá wa sọ̀rọ̀ báyìí, àbí à ń retí níbi báyìí, tí olórí orílẹ̀-èdè ò bá lè ráyè débẹ̀, tó bá rán ẹnìkan wípé kó lọ ṣojú òun níbẹ̀, nígbà tó bá débẹ̀ tí àwọn ènìyàn kan bá lọ ṣe àrífín sírú ẹni bẹ́ẹ̀ tàbí wọ́n ṣe wọ̀sí sí, inú ẹni tó rán wá tó jẹ́ olórí orílẹ̀-èdè yẹn ò lè dùn. Bí ẹni yẹn bá ti ẹ̀délé tó fàbọ̀ fún ẹni tó rán níṣẹ́, inú ẹni yẹn ò lè dùn, torí pé àbùkù tí wọ́n fi kan ẹni tí olórí orílẹ̀-èdè rán níṣẹ́, ó jẹ́ àbùkù tí wọ́n fi kan olórí orílẹ̀-èdè fúnra rẹ̀. Yàtọ̀ sí yẹn, kì í ṣe olórí orílẹ̀-èdè nìkan, ìbá jẹ́ ọba, ìbá jẹ́ ìjòyè, ìbá jẹ́ ẹnikẹ́ni, tí a bá rán ẹnikẹ́ni níṣẹ́, tí wọ́n bá ṣe àrífín sírú ẹni bẹ́ẹ̀, ẹni tí wọ́n rán níṣẹ́ gangan ni, ẹni tó rán wọn níṣẹ́ gangan ni wọ́n ṣe àrífín sí. Ikọ̀ àti ìríjú Ọlọ́run tàbí ènìyàn tí Ọlọ́run dá, ó jẹ́ àwòrán Ọlọ́run tó ń ṣojú Ọlọ́run lórí ilẹ̀ alààyè. Tí a bá sọ pé ẹ̀mí rẹ̀ la ó máa gbà, pípa la ó máa pa wọ́n, eléyìí túmọ̀ sí pé à ń gbógun ti Ọlọ́run fúnra rẹ̀. Inú Ọlọ́run ò dẹ̀ dùn sí eléyìí, pàápàá lórí ìtàjẹ̀sílẹ̀.
ìdààmú wà lórí ẹ̀. Ẹ wo ohun tójú Dáfídì rí lórí ìtàjẹ̀sílẹ̀. Orin ìjọ mímọ́ kan sọ pé ohun Dáfídì láti kọ́lé f'Olúwa, ṣùgbọ́n bàbá kọ Sólómọ́nì ló kọ. Nítorí pé Dáfídì ti ta ẹ̀jẹ̀ sílẹ̀, ó ti jagun, ẹ̀jẹ̀ ti tọwọ́ ẹ̀ bọ́ sílẹ̀. Ọlọ́run nítorí ẹ̀ ó ní aṣọ ẹ̀ ara ayé ó kún fún ẹ̀jẹ̀, ó ní kò lè ṣe ìyẹn fóun. Wọ́n pé ìwé Psalm 24 níta ní ó gun orí òkè Olúwa lọ, tàbí ta ní ó dúró níbi mímọ́ rẹ̀, ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, tí kò sì búra ẹ̀tàn, àwọn ni yóò gun orí òkè Olúwa lọ. Àwọn wo ni ó rí ọ̀run? Àwọn ni ó rí oore ọ̀fẹ́ Ọlọ́run. Kì í ṣe pé a ṣèṣì pa ènìyàn, à ń mọ̀ọ́mọ̀ pa ènìyàn. Ẹni tó bá ti mọ̀ọ́mọ̀ pa ènìyàn, irú ẹni bẹ́ẹ̀ kò ní ìdáríjì. Ìdáríjì wo ló wà fún? Ohun tó ń ṣe tó mọ̀ pé ò dáa, ó ń ṣe kò dáa, ó sì mọ̀ pé ò dáa, ó dẹ̀ ń ṣe, ó wáyé wá ló fẹ́ tọrọ ìdáríjì. Irú ìdáríjì ẹ̀ṣẹ̀ wo ló fẹ́ tọrọ? Kò sí ìdáríjì ẹ̀ṣẹ̀ tó fẹ́ tọrọ. Ṣé Ọlọ́run lè dáríjì ẹ́? Tọ́lọ́run bá tiẹ̀ máa dáríjì ẹ́, ó máa ṣe iṣẹ́ o, ó máa ṣe iṣẹ́ o. Níbi tó dẹ̀ sì wà yìí, ìrònúpìwàdà sì lè wáyé fún ìwọ tó jẹ́ pé o kún fún ìwà ìtàjẹ̀sílẹ̀, àbòsí, àbí kó máa yọ̀ nínú àwọn tó ń ta ẹ̀jẹ̀ yàn sílẹ̀. Nítorí náà ẹ̀bẹ̀ tí èmi mú wá, tí Ọlọ́run rán mi láti mú wá láàárọ̀ yìí ni pé kí tolórí tẹlẹ́mù ká wá ìyanjú, ká wá ọ̀nà tá ó fi ṣe ètò ààbò tí ohun gbogbo yóò fi rọrùn fún wa, tí a ó lè gbélé, tí a ó lè gbóko, tá ó lè lọ sódò, tá ó lè lọ sí ìrìn àjò, tí ọ̀pọ̀lọpọ̀ ó lè lọ síbi iṣẹ́ òòjọ́ rẹ̀. Ọ̀pọ̀ ń bẹ̀rù láti jáde, láti wá jíjẹ mímu. Àwọn ẹlòmíràn tí wọn bá ti lọ sí ọ̀nà tó jìn, wọn ò lè róúnjẹ òòjọ́ wọn torí iṣẹ́ wọn bá bẹ̀ mu. Àwọn tó ń ná oríṣiríṣi àwọn other states káàkiri, tó jẹ́ pé tí wọn bá ti ní oore ọ̀fẹ́ láti jáde, wọn ò ní lè jẹun. Ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti jókòó sílé, tó sì jẹ́ pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Eléyìí máa ṣàkóbá fún ètò ọrọ̀ ajé. Kò ní jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè kó níláárí, kó dẹ̀ tẹ̀síwájú. Nígbà tí owó yẹn ò bá ti circulate, tówó ò ti move around, tí ò ti káàkiri, tí ò rí bí flow, báwo ni gbogbo nǹkan ó ṣe dára? Nítorí náà ìrọ̀rùn igi òun ni ìrọ̀rùn ẹyẹ. Tí ìlú bá lálàáfíà, ọkàn àwọn tó ń darí wa gan máa balẹ̀, wọ́n á rìn, wọ́n á yan, wọ́n á lálàáfíà. Ẹ wo nínú fídíò kan tí mo wò lẹ́yìn mẹ́ta, Boris Johnson tó yẹ pé nígbà tí ó máa jáde kúrò ní ilé tó ń gbé ní Amẹ́ríkà, mọ́tò kan ṣo péré ló wà lẹ́yìn ẹ̀, òun wà níwájú, mọ́tò yẹn tẹ̀lé. Tí ìlú bá dára, tí olórí wà nípò tó yẹ kó ṣe ojúṣe ẹ̀, tí chairman ṣe ojúṣe ẹ̀, tí àwọn aláṣẹ wá ṣojúṣe wọn, àlàáfíà máa wà. Àwọn tó ń ṣọ́ wọn gan máa nífọ̀kànbalẹ̀, wọn ò ní bẹ̀rù, torí wọ́n ti mọ̀ pé ìlú àlàáfíà làwọn wà. Tí kò bá ti sí ètò ààbò, bẹ́ẹ̀nibọ̀dì bá rìn, ó máa sáré ní eré oríṣiríṣi, mọ́tò tó máa tẹ̀lé wọn oríṣiríṣi. Gbogbo àwọn nǹkan wọ̀nyí la gbọ́dọ̀ mójútó. Kẹ́yìn gan kẹ́ lè ní ìfọ̀kànbalẹ̀, kẹ́ lè máa lọ, kẹ́ lè máa bọ̀ ní àlàáfíà, kí ará ilé dìde kó jáde láyọ̀, kí ará oko dìde kó jáde láyọ̀, kán dẹ̀ padà sílé láyọ̀. Èmi gbàdúrà láàárọ̀ yìí pé Ọlọ́run àlàáfíà yóò túbọ̀ máa jọba lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìmọ́lẹ̀ Ọlọ́run alààyè yóò jọba nínú ayé wa, pé wàhálà wà nínú, ewu wà nínú ìtàjẹ̀sílẹ̀. Inú Ọlọ́run ò dẹ̀ dùn sí ìtàjẹ̀sílẹ̀. Ó jẹ́ àkóbá fún orílẹ̀‐èdè, ó dẹ̀ jẹ́ àkóbá fún ìdílé kọ̀ọ̀kan. Gbogbo ẹnikẹ́ni tó bá ń ní ọkàn láti pé tóun ò bá ta ìyẹn sílẹ̀, òun ò lè jayé, òun ò lè jẹun, òun ò lè yó, irú ẹni bẹ́ẹ̀ kó mọ̀ wípé òun ṣe sílẹ̀ fún ìran rẹ̀. Torí pé nígbà tí ẹ̀san bá máa dé, tá bá wá ń gbẹ̀san yẹn lára wọn, a rò pé ayé kan ló ń bá wọn jagun. Tá bá ń gbẹ̀san yẹn lára wọn, a rò wípé ọ̀tá kan ló ń gbógun tì wọ́n. Ànímọ̀ pé àfọwọ́fà àwọn ẹbí wọn ni. Gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ ọmọ mùsùlùmí, nínú àwọn Quran kan tí àwọn bàbá wa máa ń kà sí wa létí nígbà tá a wà ní kékeré, Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ń bá wọn jọ ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀.
ó ní kó Ọlọ́run jẹ́ kóun ṣe ìdájọ́ ayé. Ọlọ́run wá sọ fún ànábì Muhammad alayhi salatu wasalam pé ànábì ò lè dájọ́ ayé, èmi ni mo ní ìdájọ́ ayé. Tẹ́ bá dẹ̀ wo Mátíù orí 7 ẹsẹ̀ 7 ó ní ká má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́, torí pé òṣùwọ̀n tá bá fi dá fún ẹnikẹ́ni, tá bá fi dá fún ẹnìkejì wa, òun náà ó fi dá wa padà. N tá bá ṣe sẹ́nìkejì wa, òun ó ṣe sí wa padà. Tó wá pé rere la ṣe sẹ́nìkejì wa, rere náà la ó ṣe sí wa padà. Tó wá pé ibi ni, ibi náà la ó ṣe sí wa padà. Olúwa ní ò lè dájọ́ ayé, ó ní ẹjẹ́ ni, ó ní màá dájọ́ ayé. Ọ̀dà Ọlọ́run ní tó bá jẹ́ bẹ́ẹ̀ wá ànábì, wá dágbére fún ìyàwó rẹ̀, lọ sí orí igi kan ní etí odò, kó lọ sí etí odò kan ńbẹ̀, kó gun igi yẹn lọ. Kí n tó bá rí ńbẹ̀ o gbọ́dọ̀ sọ fún ẹnì kankan, o sì gbọ́dọ̀ jẹ́ kí wọ́n mọ̀ pé o wà níbẹ̀. Lótìtọ́ àtòdodo ànábì Muhammad sallallahu alaihi wasallam ó gbọ́ kíkẹ́ àtọ̀là kó máa bá wọn. Ó gbọ́ ohun tí Ọlọ́run sọ, ó dẹ̀ lọ sórí igi yẹn. Gbà tó dórí igi, ó dúró síbẹ̀, ó kàn rí Fúlàní kan ni, ìyẹn gbé owó dé, ó wá wẹ̀ lódò, ó gbówó màálù tó ti tà, ó gbé sẹ́gbẹ́ kan, ó wẹ̀ lódò. Gbà tó wẹ̀ lódò, ó dẹ̀ bá bàbá kan lódò tó ń fọ aṣọ, ó wẹ̀ ó dẹ̀ lọ, ó gbàgbé owó màálù, bàbá yẹn dẹ̀ ń fọṣọ tiẹ̀ lọ. Gbà tó ń lọ tó pẹ́, ẹnìkan náà dé, òun náà fẹ́ wẹ̀, ìyẹn bá rówó, ó bá gbé owó, ló bá sá lọ. Mo mọ̀ pé kò sẹ́nikẹ́ni tó lè rí owó tí ó tún gbójú ọ̀nà, inú igbó ni mo rò pé yẹn máa gbà. Fúlàní rántí lọ́hùn pé owó tóun máa gbèsè tí odò òun máa ti gbàgbé ẹ̀, ó padà wá sódò, ó bẹ̀rẹ̀ sí ní wá owó yẹn. Ó wá béèrè lọ́wọ́ bàbá tó bá lódò pé bàbá, ẹ̀yin ni ẹ bá ń rówó tó ń gbé kalẹ̀. Bàbá lóhun ò rówó, ó ló rówó, ó ló ti gbówó òun ni, ìyẹn lóhun ò rówó. Bí tán ti jọ ń dráàgì ẹ̀, bàbá yẹn kú sí Fúlàní yẹn lọ́wọ́. Fúlàní yẹn lu bàbá yẹn pa. Ní gbogbo fíìmù yẹn bá parí lójú ànábì wa Muhammad, kíkẹ́ àtọ̀là kó máa bá wọn. Ọlọ́run wa gbogbo wọn kú, òun náà sọ̀kalẹ̀ lórí igi. Ọlọ́run wa ànábì ó yá o, ẹjọ́ yìí ta ló jẹ̀bi, ta ló jàre. Ọlọ́run gbà fún ànábì Muhammad yìí tí ó jẹ́ wípé Ọlọ́run wà, bí Ọlọ́run ṣe bá mùsọ́lánà mú ní bọ́lọ́run ṣe bá mùsùlùmí dá májẹ̀mú, tó ní májẹ̀mú pẹ̀lú Ismaila tó jẹ́ àkọ́bí Abraham, bẹ́ẹ̀ náà ló ní májẹ̀mú pẹ̀lú Kristẹni tó jẹ́ Isaac. Gbogbo wọn Ọlọ́run bá dá májẹ̀mú, torí nígbà tó bá di ọjọ́ ìkẹyìn, ìjọ méjì péré ló máa ṣẹ́kù, ìjọ Ọlọ́run àti ìjọ Sátánì. Ó jẹ́ mùsùlùmí ni o, ó jẹ́ Kristẹni ni o, ẹ̀yin Ọlọ́run lẹ máa tòsí, ẹ̀yin tẹ́ bá ṣe tọ́lọ́run. Ìbájẹ́ babaláwo náà ló ṣe dáadáa, tọ́lọ́run bá forí jì, ẹ̀yin Ọlọ́run náà ló máa tòsí. Ìjọ méjì ló máa ṣẹ́kù. Gbogbo ìjọkíjọ tẹ́ ń dálẹ̀ káàkiri, bọ́ọ̀sì ni wọ́n, ọkọ̀ èrò ni wọ́n ń kérò lọ sí ọ̀run ni. Wọ́n pe ìjọ Ọlọ́run ní ìkóríta tó súnmọ́ ọ̀run, gate of the heaven. Òun ni ọ̀run, òun ni ìjọ Ọlọ́run, the gate of the heaven, òun ni ìjọ Ọlọ́run. So kẹ́ lè mọ̀ wípé àti mùsùlùmí àti Kristẹni déédéé kan náà ni gbogbo àjọ máa wà ní ẹ̀yìn Ọlọ́run. Ẹni tó bá ṣe dáadáa nínú wa ló máa tò sẹ́yìn Ọlọ́run. Ìjọ méjì ló máa ṣẹ́kù, ìṣèjọ tiẹ̀, ìṣèjọ tèmi tí mo dálẹ̀. À ń kérò lọ ní ọkọ̀ tó ń kérò lọ Ìbàdàn, ó kérò lọ Ìbàdàn ni. Ìbàdàn ni gbogbo àjọ ń lọ, kì í ṣe mọ́tò kan ló ń kérò lọ Ìbàdàn. Àìmọye mọ́tò ló máa kérò lọ sí Ìbàdàn, àìmọye mọ́tò ló máa kérò lọ sí Àbújá. So kó yé wa wípé àwọn ìjọ tá à ń dá sílẹ̀, ọkọ̀ ni à ń kérò ní ọkọ̀. Bíbélì pè ní ọkọ̀ ìjọ. Ẹ wo bá tó ní kí Nóà kan ọkọ̀, ó pè fún Nóà ní ọkọ̀ Nóà. Jẹ́ kí n tó bọ́ síbẹ̀ yẹn. Olúwa ní ànábì ó yá wá dájọ́ yìí. Ànábì wa ní ẹni tó gbé owó yẹn ló jẹ̀bi. Ìbá sọ pé Fúlàní tó gbàgbé owó ló jẹ̀bi, ìbá ní bàbá yẹn ó ti pẹ́ jù lódò. Kò sí tí ò bọ́ sí ojú ọ̀nà láti dájọ́ nípa tènìyàn, ṣùgbọ́n Ọlọ́run ní ṣe mo sọ fún ẹ pé ò lè dájọ́ ayé. Kò sí ohun tó béèrè lọ́wọ́ mi tí mi ní ṣe, kò sí ohun tó dẹ̀ béèrè lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run ò ṣe, kò síṣẹ́ ìyanu tí ò sí lọ́wọ́ ẹ̀,
kódà nígbà tí ànábì Muhammad nígbà tó fẹ́ kú ọlọ́run jẹ́wọ́ ara ẹ̀, ọlọ́run jẹ́wọ́ ara ẹ̀ wípé èèyàn ọlọ́run ni, nítorí pé ìgbà tó yọ̀ǹda fún Àsàráìlù ní ikú tó pa. Ọlọ́run wá sọ fún Àsàráìlù pé Àsàráìlù tó bá fẹ́ lọ mú ọkùnrin yìí ìránṣẹ́ mi sálámọ̀ nílé ẹ̀ lẹ́nu ọ̀nà, tí ò bá ti fún ẹ láyè pé kó wọlé ò gbọ́dọ̀ wọlé pa. Àwọn ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́run pè ibi tí ọlọ́run gbé farahàn tó, ìgbà tó náà dẹ̀ máa kó tó lè fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ fún Àsàráìlù, ó béèrè fún ìjọ tó tẹ̀lé wípé kí ni yóò jẹ́ àǹfààní wọn, kí ni yóò jẹ́ àǹfààní wọn, àwọn ìjọ mi tí mò ń bá sọ̀rọ̀ ọlọ́run lójoojúmọ́, kí ni yóò jẹ́ àǹfààní wọn. Ọlọ́run tó wá gbé yẹn ni àǹfààní níbi tó bá wà lọ́dọ̀ mi ni gbogbo ìjọ tó bá tẹ̀lé ẹ yóò wà. Nígbà yẹn ló sọ fún Àsàráìlù, ó ní Àsàráìlù ó yá gbẹ̀mí mi. Ẹ̀ẹ̀mẹ́ta ni Àsàráìlù sálámọ̀ ní ẹnu ọ̀nà ànábì Muhammad kó tó di pé ànábì ṣe fún láì pé kó wọlé kó wá pa òun. Ẹ lọ bèrè lọ́wọ́ àwọn àfáà tó lè ketira tí àwọn bàbá tó mọ̀ nípa Quran wọ́n á sọ nǹkan tí mo sọ yìí fún yín. Èmi ò ọmọ mùsùlùmí ni mí, bó jẹ́ pé èmi náà bára mi ní ìjọ mímọ́ Celestial látara àwọn ìdí kan tó ṣe kókó tí Ọlọ́run dẹ̀ gba ògo lórí ẹ̀. Mi ò dẹ̀ tàpá sí wọn. Ànábì ní ó dẹ̀ dájọ́ yẹn, ó ní lágbájá ló jẹ̀bi. Ó ní mo sọ fún ẹ pé ò lè dájọ́ ayé. Ìdí tó fi lè dájọ́ ayé ni wípé ẹ̀san lórí yẹn o, ẹ̀san èmi ni mo ní ìdájọ́, èmi ó sì ṣẹ̀san fún gbogbo àwọn olùṣe búburú àti olùṣe rere. Ẹ̀san ni wọ́n rí yẹn o, torí ẹ̀ mo sọ fún ẹ pé fi ìpè tọ́lọ́run pè ẹ́ fi sílẹ̀ lọ́dọ̀ mi bẹ́ẹ̀ kí n máa dá ẹ lóhùn, fi ọ̀rọ̀ ìdájọ́ ayé lẹ̀ fún mi, èmi mo ní ìdájọ́. Fúlàní tí ó lu bàbá yẹn pa, ìran rẹ̀, ìran àwọn Fúlàní yẹn, ìran àwọn bàbá yẹn ti lùran Fúlàní parí. Òun ló wá béèrè lórí ìran àwọn ọmọ yẹn. Sórí ẹni tó wá gbé owó Fúlàní yẹn, ìran àwọn Fúlàní yẹn náà ti gbé owó àwọn èèyàn yẹn rí, òun lẹni yẹn wá gbà padà. Ẹ lọ béèrè lọ́wọ́ àwọn àfáà onímímọ̀. Mi ì lè tún máa sọ pé ká máa yẹ Kùrán wò. Ní tó bá ti gbọ́ lẹ́nu mi, lọ béèrè lọ́wọ́ àwọn àfáà onímímọ̀. Àwọn tó nímọ̀ Kùrán wọ́n á sọ pé òdodo ni pásítọ̀ yẹn ń sọ. Òdodo ni, ẹ̀san kò gbóògùn, ẹ̀san á ké. Gbogbo ohun tẹ́ ń ṣe lónìí, orí àwọn ọmọ yín lẹ̀ ń dá sí. Arọ yín tó ń dáràn, ọrùn ẹlẹ́sẹ̀ méjì ló ń dá sí. Ẹ ó gbẹ̀san ẹ̀. Bí àṣà orin Aláàjì Àyìndé, bàbá Síkírù Àyìndé, Aláàjì àgbà, ó ní ẹ ó rojọ́ rẹ̀, ó ní ẹ ó gbẹ̀san rẹ̀, ó ní ẹ ó rojọ́ rẹ̀ tẹ́ bá dọ́run, ó ní gbogbo ohun tẹ́ ẹ ṣe lẹ́ ó rojọ́ ẹ̀. Ẹ̀yin máa ń rò pé kò sí ẹ̀san, ẹ máa ń rò pé kò sí ọ̀run. Ọ̀run wà o. Ọ̀run wà, ọ̀run àpáàdì wà, ọ̀run rere wà. Ọ̀run rere wà. So èmi láti kékeré lèmi ti fẹ́ràn Quran, ni mo ti fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run. Tí n bá wà ní mọ́sálásí ní ọ̀dọ̀ àwọn bàbá mi báyìí, máa jókòó tí wọn tó bá ti tú àsìkò wáàsí báyìí, máa dédé jókòó tí wọn ni mo ti láìkẹ. Ní ti àwọn pé bóyá máa dìránṣẹ́ Ọlọ́run, mo tún wá láìkí Bíbélì, ọ̀rọ̀ Ọlọ́run. Mo dẹ̀ máa fẹ́ chíà ẹ̀ pé láwọn èèyàn níwọ̀nba tó yé mi o, pé a gbọ́dọ̀ fi ṣe rere. Kí ni Bíbélì wà fún? Kí ni Quran wà fún? Ṣebí láti tún ayé ṣe ni? Ṣebí láti ṣe rere ni? Kí ni àwọn bàbá wa tó ti ní ẹ̀sìn, kí àwọn ẹ̀sìn wọ̀nyí tó dé, kí ni èròǹgbà wọn? Ṣebí láti fi ṣe rere ni? Tó bá lọ ṣògùn lọ́dọ̀ babaláwo sọ fún ẹ pé o gbọ́dọ̀ ya rẹ sí mímọ́ o. Nígbà tá a máa ń gbọ́, o gbọ́dọ̀ ya rẹ sí mímọ́ o. Ẹlòmíà ní o gbọ́dọ̀ súnmọ́ obìnrin o, obìnrin ló máa baṣẹ́ yìí jẹ́ mọ́ ẹ lọ́wọ́ o. Ṣé àwọn ẹ̀sìn wọ̀nyẹn náà ń sọ nípa mímọ́ ni? Àwọn ọ̀dàlẹ̀ ènìyàn nínú ẹ̀sìn ìbílẹ̀, ọ̀dàlẹ̀ ènìyàn nínú ẹ̀sìn ìgbàgbọ́, ọ̀dàlẹ̀ ènìyàn nínú ẹ̀sìn mùsùlùmí, àwọn náà ń da orílẹ̀-èdè rú, kì í ṣe àwọn tó ń sin Ọlọ́run. Àwọn náà ń da orílẹ̀-èdè, àwọn tí wọ́n ń fi orúkọ, tí wọ́n gbórúkọ lórí nínú ẹ̀sìn, tí wọ́n ń ṣe ènìyàn Ọlọ́run, àwọn tí ò ní ẹ̀mí Ọlọ́run, àwọn náà ń da orílẹ̀-èdè, àwọn tí owó ti jọba ní ayé wọn, àwọn tó jẹ́ pé owó ló ń darí wọn, àwọn ò darí owó. Torí ẹnikẹ́ni tó bá ń darí owó kì í ṣẹ̀. Ẹnikẹ́ni tó bá ń darí owó kò ní parun, yóò sì mọ ojúṣe rẹ̀ láti ṣe.
ṣùgbọ́n àwọn ènìyàn tí owó bá ti ń darí, wọ́n pààyàn, wọ́n fi yàn ṣẹ́ṣó, wọ́n fi yàn jóògùn, wọ́n pa ọmọlàkejì, wọ́n ta ẹ̀jẹ̀ sílẹ̀. Ẹ̀mí búburú ló wà nínú wọn. Ìran Sátánì ládẹ pé wọ́n. Àwọn ni wọ́n pè ní èpò nínú àlùkámọ̀. Torí ẹ̀ ló jẹ́ pé lọ́jọ́ ìkẹyìn ìjọ méjì ló máa ṣẹ́kù. Nígbà tí Nóà kan ọkọ̀ ni wọ́n pe ìjọ Nóà, ọkọ̀ ni. Kẹ́ lè mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ ń dá ìjọ sílẹ̀ pàpà, ọkọ̀ ni bọ́ọ̀sì ni, ẹ fi ń kérò ni, ẹ̀ ń kérò lọ sí ìjọba Ọlọ́run ni. Géètì lẹ́dẹ̀ máa já wọn sí, torí wọ́n pe ìjọ Ọlọ́run ní gate of the heaven. Church is the gate of the heaven. Kò jù bẹ́ẹ̀ lọ. So ẹ má gbọ́ pé ìjọ mi ni ó wáyé mọ́, ìjọ tèmi ni wọ́n mú. Kò sí ìjọ tó máa dárúkọ nínú ọjọ́ ìdájọ́. Gbogbo wa la máa wà ní déédéé lẹ́yìn Ọlọ́run, àwa tá bá ṣe dáadáa. Àwọn tí ò ṣe dáadáa wà lẹ́yìn Sátánì. A ó dẹ̀ dá wọn lẹ́jọ́, wọn á lọ sọ́run àpáàdì, àwọn kan lọ sí ọ̀run rere. Ọ̀run méjì ló wà nígbà yẹn, ọ̀run rere àtọ̀run búburú. So kò sí nǹkan tó wà ń bẹ̀. Tó tèmi láàárọ̀ yìí ni pé kí gbogbo ènìyàn kó wá sí ìrònúpìwàdà. Bá a bá ń sọ pé ẹ gba Jésù, ẹ gba Jésù, kì í ṣe pé gbígba Jésù yẹn gangan ló jẹ́ pàtàkì tó yẹ kó máa run wá nú. Ohun tó ń jẹ́ gbígba Jésù ni pé ṣe dáadáa, hùwà dáadáa. Bíbélì ní ẹnikẹ́ni tó bá kórìíra arákùnrin rẹ̀ láì nídìí, ó ní apànìyàn ni. Kó tiẹ̀ kórìíra arákùnrin rẹ̀ lásán, apànìyàn ni. 1 John 4 ńbẹ̀ ló wà. Apànìyàn ni. So ìkórìíra, ìpànìyàn ti bẹ̀rẹ̀ níbi ìkórìíra. So a ní láti kíyèsára fún. Lórúkọ Jésù yóò dára fún wa. Èyí tí a gbọ́ láàárọ̀ yìí, kọ́lọ́ má yẹ kó jẹ́ àgbọmọ fún wa. Kí Olúwa kó ṣe é ní ìbùkún fún wa. Kó ṣe wá ní elétí ọmọ. Kí gbogbo àwọn olùṣe búburú kí wọ́n gbọ́, kí wọ́n yí padà, kí ẹ̀mí mímọ́ kó gba àkóso. Torí bí eléyìí sọ, bí tọ̀hún sọ, tí wọn náà ò bá wọn dá sí, ẹ̀bi ni ó dà fún gbogbo ènìyàn tó bá fọwọ́ lẹ́rán tó mọ òtítọ́ tí ò lè fi síta. Agbára sì wà ní àkókò yìí láti ṣe bẹ́ẹ̀, torí pé through social media ká lò ó sí rere, ká má fi dàlúrú, ká fi túlù ṣe. Ẹni social media ká débẹ̀, ká mú rere jáde, ká wo agbára tí wọ́n fún wa, ká má misuse ẹ̀, ká lò ó fún ògo orílẹ̀-èdè. Kí kálukú wa ká lò ó fún ìfẹ́ Ọlọ́run, ká má lò ó sí ìfẹ́ ara wa. Gbogbo ohun tó bá jẹ́ ẹ̀tọ́ tí kálukú bá ń béèrè, kí àwọn tó wà nígbọnú àṣẹ káwọn náà kí wọ́n gbọ́, kí wọ́n tẹ̀tẹ́ sí. Tó bá gba wípé ó ṣe é ṣe, tí ò bá dẹ̀ ṣe é ṣe, ẹ pè wọ́n sí round table, ẹ ṣe meeting, ẹ fòdodo darí. Ìgbà díẹ̀ lẹ́ni ní àkókò, ìgbà díẹ̀ lẹ́ni nípò, ìgbà díẹ̀ lẹ́ni láyé. Ẹ lè lólé ayé gbó. Ibì kan sọ nínú Bíbélì, ó ní ibùjókòó rẹ̀ kò sì mọ òun mọ́. Ìsìnà Psalm 103, ó ní ibùjókòó rẹ̀ kò sì mọ òun mọ́. Ibùjókòó tó ti jọba, ibùjókòó tó ti jẹ baálẹ̀, ibùjókòó tó ti ṣe gọ́vnà, ibùjókòó tó ti ní oríṣiríṣi ipò. The next 150 years, 100 years, wọn ò dá ẹ mọ̀ mọ́. Ìwọ náà wò ládùúgbò tó ń gbé, tó ti gbé bẹ̀ rí, kó ń bẹ̀ kó tó 20 years kó padà débẹ̀, ọ̀pọ̀ ò ní mọ̀ ẹ mọ́ níbẹ̀. Bọ́rọ̀ kú ṣe rí nìyẹn. Tó bá yá gan, wọn ò ní mọ̀, wọn tẹ̀ ní mọ̀ ẹni ládùúgbò yẹn, wọn tẹ̀ ní mọ̀. Tí ìbá yẹ pé ìwé ìtàn tó bá ń sọ nípa ìpè lágbájá ti ṣe báyìí rí, táwọn ṣe báyìí rí, ta ló dáa mọ̀? Ìran wo ló dáa mọ̀? Ọmọ ẹbí wo ló dáa mọ̀? Tó bá tiẹ̀ tún dìde gan, tó lóun yọjú sádùúgbò gan, àwọn èèyàn á họ ni pé àjọ̀nú dé o, ẹgbà wa o, wọ́n ti ya bòlú o. Torí náà yóò dára fún wa, ọ̀nà wa yóò là sílẹ̀, ìmọ́lẹ̀ Ọlọ́run yóò yí wa ká, ògo Ọlọ́run yóò sì farahàn, ẹ̀mí mọ́ yóò darí wa o. Ọjọ́ Sunday, ọjọ́ ológo tòní, tí ó jẹ́ Sunday kẹta nínú oṣù kẹjọ, year 2021, Olúwa yóò dá wa láre, ẹ̀mí mọ́ yóò gba àkóso, ìbùkún ọjọ́ òní yóò jẹ́ ìpín wa. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, 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 hallelujah.